ayérayé ọlọ́run ìyanu ìjìnlẹ̀ ìfẹ́ ọmọ mẹ̀rí àpèjú àwùdá ọlọ́run ẹ̀rí
ọba tó bá jayé mọ́jà ẹ̀ ló lọ gbanigbani ẹni tá a sáyà dúpẹ́ àyìn àgbẹ̀ ọ̀gá bàbá gbọ́ ọpẹ́ wa lájẹjọ títí wákàtí ọjà gba ẹ̀yìn wa a ó yìn ọ́ a ó máa gbé ọ̀gá Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù. Ẹ káàsán ní gbogbo àgbáláyé, ní gbogbo ìlú, ní gbogbo ìpínlẹ̀ àti ní gbogbo orílẹ̀-èdè èyí tẹ́ ẹ ti ń wò mí tẹ́ ẹ sì ti ń gbọ́ ohùn Olúwa. Ohùn Olúwa, ohun tó ti ṣẹlẹ̀ rí ṣùgbọ́n tí Ọlọ́run tún padà ṣe kíni tó padà gba ọpẹ́ àti ògo lórí rẹ̀. Lẹ́yìn èyí là á lọ nínú àdúrà. Ohùn Olúwa, agbára àdúrà èyí tó ń wá láti ilé ìjọsìn wa, ìjọ ìṣẹ́gun ní tèmi, ilẹ̀ àánú. Orúkọ mi náà ni ẹ̀rí abániṣe JP. Ohùn yìí wá ń jáde láti iléeṣẹ́ ìbílẹ̀ rédíò tó wà ní Nàìjíríà níbí, èyí tí olú iléeṣẹ́ náà tí ó wà ní ìlú UK ní London. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, a yìn ín lógo, a gbéga, a ṣe lọ́ba àwọn ọba olúwa àwọn olúwa. Ó ń kú lákọ̀ mọ́tì kàlẹ́yìn. A dúpẹ́ lọ́wọ́ gbogbo ọkàn, gbogbo ẹni tí Ọlọ́run ń lò, èyí tí ohùn Olúwa yìí èyí tí ò fi dúró. Lórúkọ Jésù, ògo yín náà ní orúkọ Jésù kò ní ṣe dá dúró fún ẹnikẹ́ni. Iléeṣẹ́ náà yóò sì máa gbèrú sí i. Iléeṣẹ́ yẹn ò ní ṣe dá dúró, kò ní di títì pa. Olè ara, olè ẹ̀mí kò ní jà yín. Iná kò ní jó iléeṣẹ́ náà. Ní ìbámọ̀ kí n tún lọ tún ṣe sí ìlú ibòmíràn, ohùn yìí yóò máa fọ̀ sí atọ́kùn àti olùdarí. Ní orúkọ Jésù, a ò ní gbé èrè tìjú. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run láti jẹjọ di wákàtí ọ̀wọ̀ yìí. Ọba tó tún dá wa sí, ọba tó mú wa rí ìmọ́lẹ̀ ọjọ́ èní. Ẹ jẹ́ ká gbàdúrà. Orúkọ Jésù, orúkọ Jésù, agbára gíga Jésù, agbára ńlá ti Jésù. Ọlọ́run má jẹ̀ máa dúpẹ́ àyìn àgbé ọ̀gá nítorí tó ṣe ní táànú ẹ̀ dúró láéláé. A dúpẹ́ láti jẹjọ di wákàtí ọ̀wọ̀ yìí. Ọba tí òjò rí wa kó gbàbọ̀dé ibi, ọba tí òjò rí fún wa bí èṣù àti ọ̀tá ṣe fẹ́, ọba tí ò gbà fún ìkà àti ènìyàn ibi láti ní agbára lé wa lórí, ọba tí ò jẹ́ kí ìkà àti ọ̀tá, ọba tí ò jẹ́ kí wọ́n gbèrè tìjú lórí ìrìn àjò ayé wa, ọba tí ò jẹ́ àgbàgbà nù àdúrà, ọba tí ò jẹ́ kádùrà kó ṣe tiwa tì, ọba tí ò jẹ́ kórí wa kó kọ àdúrà, ọba tí ò jẹ́ kórí wa kó burú. Àyìn àgbéga, ó tún mú wa rí ìmọ́lẹ̀ ọjọ́ èní. Èyí ni àkọ́kọ́ nínú oṣù yìí. Ọlọ́run tún dá wa sí nínú oṣù karùn-ún náà. Ọlọ́run àyìn àgbéga, bàbá gbọ́ ọpẹ́ wa, a ó yìn títí láéláé. Jésù Kristi Olúwa wa, àmín 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 lórúkọ Jésù. Ọlọ́run má jẹ̀ máa yìn àgbéga, ọba tó dá wa sí di wákàtí ọ̀wọ̀ yìí. A yìn ín lógo lórí iléeṣẹ́ ìbílẹ̀ rédíò náà, ọba tó jẹ́ kí ìránṣẹ́ yẹn kó rò ó, tó ń ṣe àǹfààní fún àwa náà àti gbogbo ojú tó ń wò wá. Ní orúkọ Jésù, ẹ ò ní gbé èrè tìjú. Ohùn Olúwa èyí tí mo fẹ́ fún wa ní ọ̀sán yìí, ó gbẹnu tán gan bí ìròyìn iléeṣẹ́ kan. A ó rí i pé ohun tó lọ nínú ayé yìí, a lè máa wò pé oríṣìí kan ni, kì í ṣe oríṣìí kan sàmà. Bàbá ń wò pé oríṣìí kan, á mọ̀ wò pé kò sí owó àtijẹ àti múlẹ̀. Bẹ́ẹ̀ kọ́, ohun tó ń lọ nínú ayé yìí ó ti wà tipẹ́tipẹ́, ṣùgbọ́n báwo la ṣe lè ṣe é? Báwo la ṣe lè kásẹ̀ rẹ̀ ńlẹ̀ gangan? Mo rí ọwọ́ já sọpẹ́ ní orúkọ Jésù, ẹ ò ní gbé èrè tìjú. Ọlọ́run má jẹ̀mú mo ní yóò dì yín mú. Ẹ ò ní gbé èrè tìjú nínú ayé yìí. Ohùn Olúwa náà tẹ́ ń bá lọ nígbà tó bá di ọjọ́ ìkẹyìn, bí etí yẹn ṣe kún fún ohùn Olúwa náà ní orúkọ Jésù kò ní kún fún ibi. A ó jọ dé ilẹ̀ ìlérí ni. Jésù Olúwa wa, àmín. A ó rí pé ohùn Olúwa èyí tí mo fẹ́ fún wa ní ọ̀sán yìí, ó ti wà tipẹ́tipẹ́, ó ti wà káàkiri lọ́wọ́lọ́wọ́ náà báyìí. Ìtàn Sódómù ni mo fẹ́ sọ ní ọ̀sán yìí. Mo rí ọwọ́ yín ó já sọpẹ́ lórúkọ Jésù, ẹ ò ní gbèrè tìjú. Ohun tí Ọlọ́run fi ń dún nínú ayé yín ní orúkọ Jésù, èṣù ò ní ráyè níbẹ̀. Ẹ rí, ìlú Sódómù ni mo fẹ́ ká lọ ní ọ̀sán yìí. Ǹjẹ́ ìlú Sódómù, bí Ọlọ́run ṣe pa ìlú Sódómù run yẹn,
Ọmọlọ́lá lọ́lá ṣé kò ti máa ṣẹlẹ̀ náà lọ́wọ́lọ́wọ́ ni ṣé kò ti máa ṣẹlẹ̀ káàkiri àwọn ìlú náà lọ́wọ́lọ́wọ́ ni ohun tó ṣẹlẹ̀ ní Sódómù ní ìjọ wọn ni èyí tí Ọlọ́run fi jẹ bẹ̀rún ẹgbẹ́ ṣé ò ti máa ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ni báwo lèmi àti ń ṣe lè kásẹ̀ rẹ̀ ńlẹ̀ gangan báwo la ṣe lè ní ògo lórí pé ohun yìí kò kárí dé inú ilé tiwa ẹ rí Ọlọ́run rán mọ̀lẹ́kà ó ní àwọn áńgẹ́lì méjì kan lọ sí ìlú Sódómù ẹ rí tí a bá lọ wo ìwé Genesis 19 ẹ jẹ́ ká wò láti ẹsẹ̀ kìíní dé ìkẹwàá náà ó parí délẹ̀ nínú ìwé náà ni ṣùgbọ́n lẹ́sẹlẹ́sẹ ni mo fẹ́ kí n máa fún wa bí ó ṣe ń tẹ̀lé ara wọn láti ìkíní dé ìkẹwàá rẹ̀ ìwé Genesis 19 ìtàn Sódómù ni mo fẹ́ sọ nínú rẹ̀ Ọmọlọ́lá lọ́lá ní orúkọ Jésù ẹ ò ní gbèrè tìjú ẹ rí ṣé n tó ṣẹlẹ̀ ní ìjọ wọn ni ṣé kò ti máa ṣẹlẹ̀ náà nínú ayé lọ́wọ́lọ́wọ́ ni ṣé kò ti máa rìn nínú ayé yìí lọ́wọ́lọ́wọ́ ni ó já sọ pé mo fẹ́ ká wò ó bá a ṣe lè kásẹ̀ ọ̀rọ̀ yìí lẹ̀ Ọmọlọ́lá lọ́lá kí la lè ṣe tá a fi lè kọ́ ọ̀rọ̀ yìí nílẹ̀ àti ìwà búburú yìí gbogbo ojú ọkàn tó ń wò mí kí lèmi àti yín lè ṣe lórí ọ̀rọ̀ tó jẹ́ pé ó mú Sódómù àti ìlú Gòmórà ó sì mú di yèèpẹ̀ pátápátá gbogbo bẹ́ẹ̀ ó di yèèpẹ̀ nítorí pé kíni Ọlọ́run bá ìlú yẹn wí ẹ gbọ́ sí ìtàn Sódómù àti Gòmórà yẹn ṣé kò ti máa káàkiri nínú ayé lọ́wọ́ ni áńgẹ́lì lọ́lọ́run rán sí ìlú Sódómù ó rán wọn lọ sí ibẹ̀ ṣùgbọ́n Lọ́ọ̀tì lọ ó jókòó ní ẹnu bodè ìlú náà ó ń wo àwọn áńgẹ́lì méjèèjì ọkùnrin tó ń bọ̀ wá ó sáré súnmọ́ wọn ó dojúbolẹ̀ ẹ rí ẹ̀ṣẹ̀ àti ìwà búburú àti àgbèrè ọkàn àti àgbèrè rádaràda ẹ rí pé ni ò jẹ́ kí Ọlọ́run gan kó máa kọ sí àwọn ènìyàn mọ́ ọ̀pọ̀lọpọ̀ wòlíì míì 100 years tó ti ń sọ àsọtẹ́lẹ̀ tó ń rí bẹ́ẹ̀ a ó rí wípé nígbà tí Ọlọ́run bá pa lẹ́yìn rẹ̀ a rò pé bákan náà ló sì wà ní ṣe bí ohun tó ń bẹ nínú ayé òun ló fa ẹ̀ṣẹ̀ ló sì fa wàhálà ẹni tó ń rí ìran gan ìmíràn ò rí ìjìnlẹ̀ mọ́ ẹni tó ń sọ àsọtẹ́lẹ̀ gan ìmí ò sọ àsọtẹ́lẹ̀ kó sì máa rí bẹ́ẹ̀ mọ́ ẹ rí ìwà ipá àti agbára ibi àti ìwà búburú èyí tí àwọn ènìyàn ń ṣe lọ́wọ́lọ́wọ́ èyí tó ti wà tipẹ́tipẹ́ èyí tí Ọlọ́run fi bínú sí ìlú tó sì bínú sí ìlú náà tó jẹ́ pé ìlú yẹn sì parun lórúkọ Jésù ìlú Jerúsálẹ́mù ò ní jẹ́wọ́ fún yín wọ́n ò gbé yín lọ síbẹ̀ nítorí pé kíni a ó lọ fi ojú gan ni bí ìlú Sódómù bó ṣe ṣe kíni bó ṣe di yèpẹ̀ ẹgbọ́n ṣe ìwà yẹn ìwà ipá yẹn àti ìwà búburú yẹn ṣé kò ti máa wà nínú ayé náà lọ́wọ́lọ́wọ́ báyìí ìlú wo ni ò ti sí ná tí ọkùnrin àtọkùnrin ó máa fẹ́ ara wọn tí obìnrin àti obìnrin ó máa fẹ́ ara wọn wọn ó sì máa tún ṣe kíni wọn ó máa fòkà síra wọn lọ́wọ́ first ring tí wọ́n kọ́kọ́ máa fi síra wọn lọ́wọ́ obìn àtobìn wọn ó sì máa tún fi síra wọn lọ́wọ́ wọn ó sì máa sunkún bẹ́ẹ̀ tí ó rí ní ìyìn tí wọ́n ń ṣe wípé ó sì pa ojú rere Ọlọ́run mu ẹ̀rí Lọ́ọ̀tì lọ pàdé àwọn ìránṣẹ́ yìí ó lọ pàdé àwọn áńgẹ́lì méjèèjì yìí ó lọ pàdé wọn ó bojú wolẹ̀ ó dojú rẹ̀ bolẹ̀ ó sì ṣe kíni ó ba búrúburú ó bẹ̀ wọ́n pé ẹ̀ẹ́dẹ̀jọ́ ẹ wá wọ̀ sínú ilé mi torí ó mọ̀ wípé ìwà ipá yẹn ìwà apá àti agbára yẹn ó ṣe kíni ó ti wà ní ìlú yìí ìdí tí Ọlọ́run fi rán àwọn áńgẹ́lì méjèèjì nìyẹn wípé mo rán yín lọ sí Sódómù àwọn ọ̀tá tó rí wọn àwọn ọ̀tá mọ̀ wípé àwọn áńgẹ́lì ṣe kíni wọ́n wọ̀ sílé Lọ́t wọ́n wá dòyìká ilé Lọ́t wọ́n dòyìká ilé rẹ̀ Ọlọ́run májẹ̀mú wọ́n dòyìká ilé rẹ̀ wọ́n wá kan ilẹ̀kùn wọn ní Lọ́t jáde ó jáde sí wọn ó bẹ̀ wọ́n pé kí ló dé wọ́n ní àwọn àlejò méjì tó wá sọ̀dọ̀ rẹ̀ mú wọn jáde àwa fẹ́ rí wọn nítorí ìwà ipá tí wọ́n ń ṣe yẹn wọ́n ti rí pé ẹni mímọ́ yìí àwọn tó fẹ́ ṣe fún wọn náà ẹ̀rí kí ni èmi àti ẹ̀yin tá a lè fi kásẹ̀ ìwà búburú àti ọ̀rọ̀ búburú yìí àfi ká jẹ́ kí ẹ̀mí Ọlọ́run kó gbé inú wa dádì mọ́mì àfi kí a jẹ́ kí ẹ̀mí Ọlọ́run kó máa ṣe kíni kó máa kóná hehehe nínú ayé wa
ká sì máa sọ fún àwọn ọmọ wa nítorí pé kí ni ìwà búburú yẹn ìparun ni. Ìdí tí Ọlọ́run fi lọ pa ìlú Sódómù ó parun pátápátá ni. Ẹ̀rí nípa ìwà búburú yìí wọ́n ní mú àwọn èèyàn méjèèjì tó wà lọ́dọ̀ rẹ̀ wọ́n ní mú wọn jáde. Ó ní ò sí àlejò lọ́dọ̀ òun torí pé ó ti ṣe wọ́n lálejò, ó ti dín àkàrà ìwú, ó ti dín fún wọn ti jẹ. Ọlọ́run mọ̀ wípé nípasẹ̀ pé tí Lọ́ọ̀tì náà bá wà lára àwọn ni níṣe ṣe kó jẹ́ pé ègún ni, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ nítorí ìwà ipá àti ègún tó wà lórí ìlú Sódómù yẹn àwọn ọmọ rẹ̀ tún kó bá, àwọn ọmọ Lọ́ọ̀tì tún kó bá bàbá wọn. Tí a bá bẹ̀rẹ̀ sí ka ìwé Genesis 19 yìí 1 to end rẹ̀ a ó rí òótọ́ ni kò mú àwọn ìránṣẹ́ áńgẹ́lì méjèèjì kò mú jáde fún wọn. Inú wa ń bí àwọn ọkùnrin, inú ń bí gbogbo wọn torí wọn kò ti gbòye ká inú ilé rẹ̀. Wọ́n ní kó mú wọn jáde. Báwo lòun ṣe lè mú àwọn ènìyàn Ọlọ́run fún àwọn ènìyàn torí wọ́n mọ̀ pé ìwà búburú ni wọ́n wù, ṣó wá yẹ kí wọ́n wù nínú ilé tòun pẹ̀lú àwọn ìránṣẹ́ Ọlọ́run ní àwọn áńgẹ́lì Ọlọ́run tọ́lọ́run rán wa bí? Ẹ̀rù yìí ló ń ba Lọ́ọ̀tì láti lè jẹ́ pé èmi ò ní gbà fún yín láti ṣe ìwà búburú yìí ní ojú mi àti nínú ilé mi. Ó tún bẹ̀ wọ́n, ó ní òun ní ọmọbìnrin méjì, ó ní ẹ jẹ́ kó mú wá fún yín kẹ́ ẹ ṣe ìwà búburú yìí tẹ́ fẹ́ ṣe, ẹ ṣe fún wọn. Wọn ò gbà. Nígbò jẹ́ pé ẹ̀mí èṣù ti jókòó ní ọkàn àyà wọn, a sì ti di wọ́n létí láti lè má jẹ́ kí wọ́n gbọ́ àti kí wọ́n lè ṣe kíni, kí wọ́n má lè hùwà búburú yẹn nítorí pé kíni ègún tí Ọlọ́run fẹ́ ní yóò wá sí orí wọn yẹn kó lè bá wá. Ó di wọ́n létí, èṣù ti di wọ́n létí. Wọ́n kan ilẹ̀kùn, wọ́n gbá ilẹ̀kùn rẹ̀ gbogbogbò. Lọ́ọ̀tì tún jáde tí wọ́n kò sí àlejò nílé mi. Wọ́n fẹ́ náwó láti ṣe kíni, láti lè já ilẹ̀kùn rẹ̀. Níṣe ni àwọn áńgẹ́lì náwó méjèèjì wọ́n sì fi ti ilẹ̀kùn yìí. Wọ́n ti ilẹ̀kùn yìí pé kó má bàa já ilẹ̀kùn, wọ́n má wọlé wá wó àwọn fúnra wọn. Ẹ̀rí báyìí, ẹ̀rí ìwà ipá, ẹ̀rí ìwà agbára búburú àti ẹ̀mí Ọlọ́run. Ṣùgbọ́n torí pé ńgbà wọ́n fẹ́ ṣe èyí tí àwọn áńgẹ́lì rí pé wọ́n ó ṣe, wọ́n ó sì ṣe kíni, wọ́n ó fi ipá àti agbára wọn, ẹ̀mí búburú tó ń gbénú wọn yẹn, wọ́n ó fi bá wọn lò. Níṣe ni wọ́n ṣe kíni, àwọn áńgẹ́lì ṣe kíni, wọ́n nawọ́ wọn, wọ́n sì bu ìfọ́jú lù wọ́n. Ní tí ẹ bá dé Jerúsálẹ́mù, níṣe ni wọ́n tò sí etí títì. Wọ́n tò sí etí títì, kò sí ilé kankan ní ibẹ̀ mọ́. Ọlọ́run májẹ̀mú, kí lèmi àti yín lè ṣe? Ìwà wo la lè wọ̀, ọ̀rọ̀ wo la lè sọ fún àwọn ọmọ wa nípasẹ̀ ohun tó jẹ́ ohun ègún yìí? Nípa ìwà búburú tí wọ́n ń wù yìí, wọ́n sì fẹ́ ègún wọ inú ìlú wọn. Ìlú wọn sì ṣe kíni, Olúwa sì jẹbẹrun. Olúwa rán àwọn áńgẹ́lì ní tòótọ́. Ṣùgbọ́n bí wọ́n ṣe débẹ̀ tí wọ́n fẹ́ lo ìwà ipá pẹ̀lú wọn, àwọn náà lo agbára tí ń bẹ lọ́wọ́ wọn láti lè ṣe kíni, láti lè bu ìfọ́jú lù wọ́n. Wọ́n wá sọ fún Lọ́ọ̀tì pé tètè pa ilẹ̀ ilé rẹ̀ nítorí pé kíni, àwa fẹ́ jẹ ìlú ìrun ni, a fẹ́ pa ìlú ìrun pátápátá. Lọ́ọ̀tì gbéra, ó lọ sí ìlú mìíràn. Ṣùgbọ́n bó ṣe lọ sí ìlú mìíràn ṣe pé ègún yẹn tẹ̀lé wọn lọ. Lórúkọ Jésù, ègún ìdílé, ègún àtìrandíran lórúkọ Ọlọ́run alààyè, wọn ni yóò padà lórí ayé yín. Tó bá wá padà lórí ayé yín, kò ní dórí àwọn ọmọ yín kó dé dúró. Ẹ̀rí àwọn ọmọ yìí tún ṣe síbẹ̀síbẹ̀, wọ́n sì mú ègún yìí, wọ́n sì tún àgbà tí wọ́n tún wòwò ègún yìí. Wọ́n wá rọ bàbá wọn ní ọtí wáìnì láti lè ṣe kíni, láti lè bá wọn lò pọ̀. Wọ́n bá wọn lò, wọ́n bá bàbá wọn lò. Ẹ̀rí á gbàdúrà. Ṣé ìwà búburú àti ìwà ipá yẹn ṣé kò sí lọ́wọ́lọ́wọ́? Ṣé àmọ́ gbọ́ bí bàbá àti ọmọ ṣe ń ṣe? Ṣé àmọ́ gbọ́ bí ọmọ àti ìyá ṣe ń ṣe? Ìyá tó bí nínú. Ìwà ipá, ìwà agbára búburú, ẹ̀mí búburú tó ń gbé inú wọn. Àbájọ ìwé John, òun náà fi yé wa pé John 8:12 ó sọ ẹ̀yin ò lè wà nínú ẹ̀ṣẹ̀ kọ́ ní kí oore ọ̀fẹ́ máa pọ̀ sí. Ẹ̀rí tí a bá lọ wòwe John 8:12 a ó rí nínú rẹ̀. Àfẹn tó bá mọ Ọlọ́run, tó súnmọ́ Ọlọ́run gidigidi, tó mọ Ọlọ́run, tó ń sìn ní òtítọ́ àti òdodo, ìní ẹ̀mí búburú àti ẹ̀mí àgbèrè búburú yìí ìní òfin ní wọnú ayé rẹ̀. Ẹ̀rí àwọn ni wọ́n tún jẹ́ kí ègún yẹn kó tún ṣe kíni, kó tún jẹnẹrétì sínú ìdílé wọn nítorí pé kíni, Ọlọ́run ti dá wọn sí, ó dẹ̀ ti pa wọ́n mọ́, ó sì ti rán wọn lọ, ó ní ẹ kúrò ní ìlú yìí.
kégun yẹn má bàa wá sínú ayé wọn, kí wọ́n má bàa jẹrà mọ́ ilẹ̀ lẹ̀ tí Ọlọ́run ní kó lọ bá ìlú yẹn wí. Gbogbo bẹ̀ jóná ni, ó jóná tó di yèpẹ̀ ni. Ẹgbẹ́ ìwà búburú yìí, ṣé bí ó ṣe máa lọ nìyí, èmi àti ẹ̀yin, bóò la ṣe lè pa ìwà irun tá a lè fi máa bá àwọn ọmọ wa sọ̀rọ̀, tá a lè máa jẹ́ kó yí àwọn ọmọ wa pé ìwà búburú àti ègún yìí ò gbọdọ̀ wá sí orí èmi àti ẹ̀yin. Ìran wo lèmi àti yín fẹ́ mọ̀ tá a jẹ́ ganan? Ìran èwo lè àwọn tó ń ṣe irú ìwà búburú yìí, ǹjẹ́ ìran àwọn ọmọbìnrin Lọ́ọ̀tì kọ́ ni àwọn èyí bí? Ǹjẹ́ ìwà tí wọ́n wù ní èyí tí wọ́n tún fi mú ègún yẹn wọnú ìdílé Lọ́ọ̀tì lájẹ́ pé bàbá wọn mọ̀ sọkún o, bàbá wọn mọ̀ bara jẹ́ ńgbà tó mọ̀ wípé òun gangan lòun tún bá àwọn ọmọ lò. Àwọn ọmọ ní àgbèrè wà lójú wọn tí wọ́n lọ tún sùn tí bàbá wọn. Ẹ rí irú àwọn ọmọ tí wọ́n bí yẹn, ṣé àwọn kí wọ́n jẹnẹrétì àwọn èyí tí wọ́n ń ṣerú ìwà búburú bẹ́ẹ̀ náà lọ́wọ́lọ́wọ́ ni? Èyí ni mo ní kéèmí àti yín kó wò. Ṣùgbọ́n bò lèmi àti lè pa ọ̀rọ̀ yìí gan-an àti ìwà búburú yìí. Ó ti káàkiri ìlú o. Ìwà búburú yìí ó ti ṣe kíni? Ó ti káàkiri àgbáláyé. Lórúkọ Jésù, gbogbo ẹ̀mí tí máa tarú ọ̀rọ̀ bẹ́ẹ̀, tí máa tà fún àwọn ọmọ, wọn ò ní ráyè dénú ayé àwọn ọmọ yẹn. Nígbà tí ọkùnrin àtọkùnrin bá ń fẹ́ ara wọn, tó obìnrin àtobìnrin bá ń fẹ́ ara wọn, ẹ rí pé ìwà ipá burúkú ni, ìwà tí máa ń mú ìlú parun ni. N tó mú wọn bá ìlú Sódómù tó mú wọn bàjẹ́ nìyẹn. Òun ló mú wọn bàjẹ́. Òun ló mú wọn bá ìlú Sódómù, ó mú wọn bàjẹ́. Àwọn áńgẹ́lì pabẹ̀rún. A gbàdúrà, a sọ fún Ọlọ́run. Ẹ jẹ́ ká gbàdúrà orúkọ Jésù nígbà mẹ́ta. Ọlọ́run dáríjì mí. Tí mò ń ṣe ọba àwọn dáríjì mí àti ìwà fún ipá àti ìrẹsẹ̀ fún ọjọ́ tí pẹ́ èyí tí àwọn èyí tí wọ́n fà sílẹ̀ ní orúkọ Olúwa párẹ́kùnrin ayé mẹ́jẹ gbàdúrà bẹ́ẹ̀. Orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, Ọlọ́run má jẹ̀mú o gbani ní orúkọ Jésù. Olúwa má jẹ́ ń jẹ́ ìran wọn, má jẹ́ kí ìran burúkú yìí má jẹ́ ó ṣẹ nínú ìdílé mi, má jẹ́ ó ṣẹ nínú ayé àwọn ọmọ mi, má jẹ́ ó ṣẹ lórí àwọn ọmọ mi, lórí ọmọ ọmọ, láti ìran dé ìran. Ẹ rí, ṣé ègún yóò ti wà báyìí láti ìran dé ìran? Ẹ wo bí àwọn ọmọ wọn ṣe bí ara wọn, bí wọ́n ṣe ṣàgbèrè pẹ̀lú bàbá wọn. Èyí tó bá bímọ nínú wọn, ẹ wo irú ọmọ tó bí. Èyí tó bá ṣàbíamọ nínú àwọn ọmọbìnrin ni, ẹ wo irú àwọn ọmọ tí wọ́n bí. Irú ìran wo ni àwọn ọmọ ní wà? Níbo ni àwọn ọmọ ní sọlẹ̀ sí? Ẹ jẹ́ gbàdúrà. Gbogbo ègún àti ìrandíranṣẹ́, Ọlọ́run má jẹ̀mú parẹ́ kó nu ayé tèmi. Gbogbo ègún àtọlẹ̀dọ́lẹ̀ ní orúkọ Jésù, ó yá parẹ́ kó nu ayé mi. Gbàdúrà bẹ́ẹ̀. Orúkọ Jésù. Ọlọ́run má jẹ̀mú. Bàbá parẹ́, ẹ̀mí má parẹ́, ọba àwọn ọba parẹ́. Gbogbo ègún àti ìrandíran, ègún ìpìlẹ̀, mú kó nu ayé mi. Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Ẹ já lọ sọ fọ́lọ́run. Ọlọ́run má jẹ̀mú. Bí ìpín mi bá burú,